àṣírí tá a fi du nǹkan téèyàn méjì mẹ́ta mẹ́rin márùn tí wọ́n bá ń du nǹkan tí wọ́n sì fẹ́ kó já mọ́ ọ lọ́wọ́, ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó dáa ni o. Àṣírí tó dáa gan ni o, tó ṣiṣẹ́ gan. Àṣírí tí anyway, Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò lórúkọ ti tèmi, èké ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV, níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a rò pé kò sí mọ́, tó ti sọnù, tá a ti ń ṣe àwárí ẹ̀, tá a sì ń ṣe àlàyé kíkún lórí ẹ̀. Àṣírí fẹ́ kẹ́ bá mi gbìyànjú ẹ̀ fún àwọn tó bá ń du nǹkan ni mo pè o. Bóyá o fẹ́ joyè lẹ́nu iṣẹ́ kan, o fẹ́ kó jẹ́ pé wọ̀ ni iṣẹ́ náà máa bọ́ sí lọ́wọ́, gbogbo àwọn sótiyé ni àṣírí wà fún o. Ẹ bá mi wá ìṣù ẹ̀lù. Ṣé rí ìṣù ẹ̀lù yìí, ẹ jẹ́ kó tóbi dáadáa, ẹ jẹ́ kó tóbi. Ẹ jẹ́ ká wá ẹyin òróró tó yé ní ọjọ́ yẹn gangan, tó yé lọ́jọ́ yẹn gangan. Ìṣù ẹ̀lù yìí ẹ jẹ́ ká bù. Tá a bá ti bù sí méjì, á là sí méjì. Tá a bá ti là sí méjì, ẹyin yìí á fi sí. A wá mú ìyẹ̀rosùn. Mo sọ̀rọ̀ nípa ìyẹ̀rosùn ní àsìkò kan. Ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tó wà láàrin ìyẹ̀rosùn. Ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tó wà láàrin àwọn ìyẹ̀rosùn yìí. Ẹ jẹ́ ká wò. Ẹ rí bí ojúlówó ìyẹ̀rosùn ṣe rí. Mi ní the other one yẹn bá fi hàn wá. Ìyẹ̀rosùn ojúlówó ni tó yẹ pé igi ẹ̀ gangan la gé pamọ́ tó yòrò tó kù. Ó yàtọ̀ sí tẹ́ bá wo eléyìí tí wọ́n ń tà ní orí igbá, tọ́pọ̀lọpọ̀ ń tà lórí igbá, ẹ rí pé ó funfun. Àkóbá tí àwọn kìíní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ń ṣe ó yàtọ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé báwo ni eléyìí ṣe rí báyìí, tẹ́lẹ̀ tán ń tà lórí igbá tó funfun tó ń kù bí powder tán ti lọ nǹkan mọ́. Mi sọ pé wọn àtojúlówó, ẹ dákun ẹ̀yin ìyá wa, ṣùgbọ́n mò ń ṣe àfihàn rẹ̀ pé eléyìí tí èmi wá fúnra ti tèmi lélẹ̀, tí mo wá fúnra ti tèmi òun ni eléyìí. Mo wá rí i pé ìyàtọ̀ wà ń bẹ̀, yàtọ̀ sí eléyìí tá à ń rà lórí igbá. Ìyẹ̀rosùn yìí ẹ jẹ́ àtẹ̀ ní èjì ogbè. Tá a bá ti tẹ̀lé èjì ogbè, á pe àyájọ́ ẹ̀ sí. Tá a bá ti pè sí, ẹ jẹ́ ká dà sí. Ká dà sí apá tún, ká dà sí apá sí, ká dà lé ẹyin yẹn lórí, ká dé papọ̀. Tá a bá ti dé papọ̀, ẹ jẹ́ àdì láṣọ funfun, ẹ jẹ́ àdì láṣọ pupa, ẹ jẹ́ àdì láṣọ dúdú. Tá a bá ti dì í tán, ẹ jẹ́ á gbé sínú agbada ká fàtàrí kan mọ́, ẹ jẹ́ á jó. Tá a bá ti jó, n tá à ń dù yẹn, tá a bá ti bu kinní ìsọwọ́ láàárọ̀ kùtù, à ṣàdúrà sí. Ayére níyì oko, ọ̀gẹ̀dẹ̀ níyì odò, òréré níyì ìlú. Ẹni báyìí ní bá ń bá mi du kinní, èmi ní kí n gbá yìí jù. Ìbò la fẹ́ dì ní, tèmi ni kó lọ òkè jù. Ó kà. Torí pé àwa fẹ́ dànù. Ọmọ, àṣírí tó jẹ́ ni. Àṣírí tó jẹ́ òun ni. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. 08061488254 09072793348. Mo máa ń sọ tẹ́ bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ jọ̀ọ́ ẹ mọ́ pè wá lórí aago. Ẹlòmíì máa jí mi láago 5 ìdájí, ẹlòmíì máa jí mi láago 2 òru ní kọ́ máa wọlé. Ẹ dákun, orí WhatsApp ní kẹ́ ti mẹ́sẹ̀jì wa. Tẹ́ bá ti mẹ́sẹ̀jì wa ní WhatsApp, tá bá ètè dá yín lóhùn, ẹ má bínú. Ẹ mọ̀ kíní pọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Mo lọ ṣiṣẹ́ kan ní odò. Fóònù mi mo fi sí àpò àyà, ó sì jábọ́. Mi ti ẹnu mọ̀ látàrí nǹkan tí mò ń ṣe. Mi mọ̀ pé fóònù ti jábọ́. Bàbá yìí wá pè mí, ó ń ríǹgì, but kò ṣeé gbé. Mo ti délé kí n tó padà, mo sá lọ mú fóònù, kọ̀ndẹ́ẹ̀mù ní jàre, tó sì lò bí wákàtí díẹ̀, bí wákàtí kan nínú omi.
ìgbà tí wọ́n ṣàpadà pé ẹni tó súnmọ́ mi ìyẹn wá sọ fún mi pé báyìí 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 mo ní n tó ṣẹlẹ̀ n tó mọ̀ ṣẹlẹ̀ mọ́ rí. Wọ́n sì fi fóònù mi níjọ́ náà gangan wọ́n sì fi ránṣẹ́ sí mi. Mọ́tò tó mú fóònù yẹn wá dé lálẹ́, àárọ̀ ọjọ́ kejì mo tó lọ gbà. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní kí n má dárúkọ àwọn, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè yóò bá mi fi ọ̀pọ̀ rọ́pò síbi tẹ́ ẹ ti mú. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tó jẹ́ púpọ̀ ni, tó jẹ́ dáadáa. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. Nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá, àwa ni inú wa, ìwà burúkú inú wa ni kò jẹ́ kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àṣírí sílẹ̀ fún wa látàrí ìjàmbá tá a máa ń ṣe fúnra wa. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ẹ jẹ́ ká gbìyànjú kí àwọn àṣírí kéékèèké tá a bá ń ṣe, wọ́n lẹ́bọ kéékèèké ní gbálá ìkúlà, ẹbọ kéékèèké ní gbálá ìkúlà. Ẹ jẹ́ á múra, àdúrà wa ó gbà o.